ọmọ Yorùbá kábíyèsí Ọlọ́run ibi tá a gbin igi sí igi hù níbẹ̀ o fọlọ́nṣọ́ nìgí tiwa ẹ̀dá ẹ̀yẹ sáré ká. ẹ wo ọmọ Yorùbá ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán according to the time tí mo bá bá yín ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo ní gbogbo ògbà ní ká máa dúpẹ́, a máa délẹ̀ lérí àti ẹ̀ tí ń débẹ̀ torí wípé orin kan wà táwọn bàbá wa máa kan, wọ́n là nínà wọn o fúnra yín lẹ máa fúnra yín lè dìjẹ o, a ò nínà wọn o. ẹ wo olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè àtàwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀, òun mo fẹ́ kẹ́ ẹ máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ kí n fún ìgbìyànjú wọn níbi tá a bá a dé yìí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. No going back, no defeat, no ìmọ̀ no tí mo tún fẹ́ sọ mọ́ báyìí. A lè dúró mọ́ torí kí ló fàdí ọ̀rọ̀, ẹ máa bọ̀ ẹ wá gbọ́ lórí ètò lónìí. Torí bí mo ṣe ń bá a ní sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, bàbá wa ọ̀kan nínú àwọn tó ti ṣe ológun nílẹ̀ yìí, olórí orílẹ̀-èdè yìí, YAKUBU GOWON, bàbá yìí náà tún ti sọ̀rọ̀, ó tún ti ju òkúdùntù ọ̀rọ̀ ọ̀lẹ̀. ẹ pé kí ló sọ? Bàbá yìí ní kò sí ohun tí ń jẹ́ Nàìjíríà lóòótọ́ wípé ohun táwọn tó ń kọ́ tó jẹ́ kọ̀ǹsáyìn àwọn. Tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí YAKUBU GOWON sọ, ẹ wò ó, ṣé bí mo ti sọ tẹ́lẹ̀, kábíyèsí Ọlọ́run ẹ bá mi pín ètò yẹn dákun. Ètò tí mo gbé wá yìí kò ní gùn rárá torí wípé mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ kẹ́ ẹ lè bá a pín dáadáa ni. Ẹ máa rí fídíò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gbọ́, ẹ máa gbọ́ ohun bàbá wa General YAKUBU GOWON, ẹ sì gbọ́ ti Goodluck Jonathan. Náà ni Yorùbá fi sọ yí pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n bákan náà ní rí, táṣìwèrè ní yàtọ̀ọ̀tọ̀. bí èèyàn bá sì ṣe èrè, ọpọlọ táwọn ẹgbẹ́ ẹ bá gbélẹ̀ ọ gbọ́dọ̀ bá tiẹ̀ mọ́, ṣùgbọ́n ti wèrè kò lè jọra wọn. ìdí ẹ̀ la fi dá wèrè mọ̀ yàtọ̀ sóòtẹ́ sẹ́ni tó gbọ́n. ẹ wá gbọ́ ẹni gbọ́n mọ ẹni tó gbọ́n o, ẹni tó gọ̀ ni ọ̀mọ́ra wọn ló ń retí ẹni tó máa sọ fún un. ẹni ó gọ̀ náà dẹ̀ mọ̀ ṣùgbọ́n ń retí kéèyàn sọ fún un pé òun gọ̀. bẹ́ẹ̀ lẹni ọgbọ́n òun náà mọ̀ pé òun gbọ́n, á sì máa wù àbí òmùgọ̀. ẹ wo àwọn bàbá yìí, ẹ gbọ́rọ̀ ẹnu wọn. ẹ wò ó, ẹ jẹ́ sáré gbé yín dọ́dọ̀ Goodluck náà kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ tiẹ̀ kẹ́ ẹ tó wá lọ gbọ́ àkálàmà bí ọ̀rọ̀ tẹ́yìn náà mọ̀ wípé ṣé àrà tí ẹ̀yin bàbá yìí ń dá yìí ìjọ dáa. ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ṣọ́ rẹwà báyìí torí wípé ẹ sì tàn wá títí tí ẹ sì tanra yín. àkèé ṣàwálẹ̀ ń tàn ara yín, òun lẹ̀ ń tàn. ẹ wò Goodluck Jonathan kọ́lẹ̀ ń wò yìí, ẹ gbọ́ nǹkan tóun náà sọ. wọ́n jọ wà ní o lásìkò yìí. bàbá Goodluck Jonathan àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní threatening ní ẹ̀ pé kí ló dé tó fi sọ léyìí. ó ní ọ̀kàkà ń ké ẹnu ẹ̀ ń ṣẹ̀gẹ̀, ó léyìí tóun ń wí yìí òun ò ní yé wí, ó tún sọ. ẹ gbọ́, ó tún sọ nírú àsìkò tá a wà yìí, pàápàá jùlọ lásìkò tí àwọn ọmọ Ìgbò tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ wípé tó àwọn gba òmìnira kúrò lọ́wọ́ Nàìjíríà. bẹ́ẹ̀ kí ló dé? kí lẹ fẹ́ máa bá wọn fà? ìjà wo lẹ fẹ́ máa bá wọn jà? wípé they are right, pé right tí wọ́n ní láti bọ́ láti dolómìnira, nítorí kò sí orílẹ̀-èdè tí ń jẹ́ Nàìjíríà tó ti exist nígbà kan rí. Niger area àbí tí àwọn ènìyàn ń gbé ni, kò ń ṣe orílẹ̀-èdè. kí wàá la wá ń dira wa lọ́wọ́ mú fún? kí lẹ̀ ń dá wa dúró fún? kí lẹ̀ ní ká dúró, kí lẹ̀ ní ká tó máa ṣe? àti ẹ̀ tí wàá mọ̀ wípé tó agbègbè kan là ń gbé báyìí, àgbébẹ̀ mọ́, ẹ̀jẹ̀ á máa lọ. èdè wa ò dọ́gba o, ìwà wa ò jọra wọn o, ìsọ̀rọ̀ wa ò jọra wọn o, àṣà wa ò jọra wọn o. kí lẹ̀ mú wa dúró sí? kí lẹ̀ ń dá wa dúró fún? ẹ̀jẹ̀ á tẹ̀síwájú. ẹ gbọ́ nǹkan tí Jonathan sọ. For Nigeria's unity, these are things that agitate my mind. I started thinking about how we've been having this conversation about the unity of Nigeria. ṣé ẹ ti ẹgbẹ́ nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ bí? ẹ wo ẹni tẹ́ ń wò yìí,
Tani GOWON lẹ́ ń wò yìí o. These are things that agitate my mind. I started thinking about how we've been having this conversation about the unity of Nigeria. And I reflect back at some of the prominent statements made by some of our founding leaders. And I feel that probably this will help us to have a conversation on the Nigerian unity. I just brought four, not to bore you. First, and I quote, not my statement, Nigeria is not a nation. It's a mere geographical expression. There are no Nigerians in the same sense as there are English, Welsh, or French. The word Nigerian is merely a distinctive appellation to distinguish those who live within the boundaries of Nigeria from those who do not. This is accredited to Chief Obafemi Awolowo, the former Prime Minister of the Western region. The second one, and I quote, it is true that we politicians always delight in talking loosely about the unity of Nigeria. 60 years ago, there was no country called Nigeria. Hey! Ṣẹ́gbọ́n eléyìí tí Jonathan sọ tiẹ̀ nìyẹn. Tẹ́ ẹ bá tẹ̀ wojú wòran yín nígbà tí bàbá Jonathan yìí ń sọ̀rọ̀, ẹ mọ̀ pé ó ń sọ̀rọ̀ yìí aggressively gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. Ó ń sọ pẹ̀lú ìbínú, ó ń sọ pẹ̀lú ìdánilójú òun rèé wípé kò sí ohun tí ń jẹ́ nǹkan tẹ̀yìn ará bí yìí ló wà yìí. Ṣùgbọ́n abáníká béèrè lọ́wọ́ àwọn náà pé tó nígbà tẹ́ fi ń gbága ààbò tẹ́ fi ń ṣe gbàṣàwo ṣé ẹ rántí báyìí wípé kò sí eléyìí tẹ̀yìn náà fi kó wa jẹ fún bí iye ọdún 6 àbí mélòó tẹ́ fi kó wa jẹ léyìí tẹ́ tún retí pé ẹ tún fẹ́ lọ kó tó di pé àwọn ajoni lọ wọ́n fi ọwọ́ lágbá yín lójú. Ọmọ Yorùbá ẹ máa gbọ́ o, ẹ jẹ́ kí n wá gbé yín lọ sí ọ̀dọ̀ bàbá wa gangan ìyẹn YAKUBU GOWON kẹ́ gbọ́ nǹkan tí bàbá náà sọ. Eléyìí ni ó fi jẹ́ kẹ́ máa mọ̀ wípé kékeré ni gbogbo èyí tí àwọn ọmọ Biafra ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí léyìí tọ́lọ́run ti ń fún wọn ní ìṣẹ́gun pàpapọ̀ pẹ̀lú ìran Yorùbá. A ti sọ gbogbo ẹ̀ lórí ìkànnì yìí tó bá ti wò lọ wò ó. Tí wọ́n bá fi ń lọ báyìí àwa náà ń lọ. Àmọ́ ládùúgbò yín kí ipa wo ni wọ́n ń kó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Bẹ́ẹ̀mi ṣe máa ń sọ, ara wo ló ń dá? Ibo lọ fọwọ́ ẹ sí? Ṣébì kan náà ni àbí kò míì? Ẹ gbọ́ mi. Ohun tá a fi lè gba orílẹ̀-èdè wa gangan rèé. Ọ̀nà tá a lè gbà tá a fi lè dolómìnira rèé. Àwa ò lè jà, kì í sì ṣe pé a lè jà. Ọgbọ́n ọ̀nù la ní. Ó nídìí tọ́jú orí bẹ́ẹ̀. Ẹ gbọ́, àwọn ọmọ Yorùbá ò gbọ́ mi. Ó nídìí tó jẹ́ kí ìrìn àjò wa rí bẹ́ẹ̀. Àmọ́ ibi tá à ń bá lọ yìí ìdúró ò sí mọ́, ìrètí ti dé. Ẹ gbọ́. Today, I feel very sad with the sort of thing that is happening in various parts of the country, especially in the north. And recently, I learned about this group from Sokoto, they came from Mali. They came from Mali. Yes, so that it is that so a new group coming in to create some problem for us. Yes. So I think let me say that I'm certainly very honored and delighted that you are able to come and see me. The introduction that you all made of yourself, etc. Touched me very much.
Former head of state and a war veteran, YAKUBU GOWON is... ṣe gbọ́ nǹkan tó sọ, ẹ má bínú pé ohun bàbá yìí, bàbá ti darúgbó, àwọn tí wọ́n jálẹ̀ dáadáa, àmọ́ bóyá kí n tún play ní kékeré fún yín ní belenja padà kẹ́ ẹ túbọ̀ gbọ́. Kí ni bàbá sọ nínú ọ̀rọ̀ tí wọ́n ní pé gẹ́gẹ́ bí Goodluck Jonathan ṣe sọ, ó ní lóòótọ́ ni, ó ní and it is a shame and a embarrassment fún orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe wà yìí, pé fún díẹ̀ yìí kò sí ohun tó ń pè ní unity, lóòótọ́ kò sí ohun tó ń pè ní ìfẹ́, ṣùgbọ́n ohun tó kàn wá kùn ní pé kólúkúlùkùn ọ̀ṣọ́run ti tọ̀ sí gbẹ̀gìrì kíkó wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀ dání. ṣe wá gbọ́ abẹ́ gbọ́, ọ̀ṣọ́run ti tọ̀ sí gbẹ̀gìrì kólúkúlùkùn, àbí kí lẹ fẹ́ fi jẹ gbẹ̀gìrì nígbà tí ọ̀ṣọ́run ti tọ̀ sínú gbẹ̀gìrì, kí lẹ fẹ́ fi jẹ? Kò sí mọ́, kí lẹ fẹ́ fi jẹ kọ́? Kò sí mọ́. Òun nìyẹn tuntun gbọ́ díẹ̀, bóyá fún àǹfààní ẹ̀yin tẹ́ lè sọ pé ẹ gbọ́ ohun bàbá yẹn ò jù bẹ́ẹ̀ lọ, kò síbi tẹ́ ẹ fi fẹ́ bá gbé, ohun wọn ò jù bẹ́ẹ̀ lọ. Ẹ wo gbogbo máìkì tí wọ́n kó sí wọn lẹ́nu, síbẹ̀síbẹ̀ bàbá ò gbé, kò ẹ̀mí ò gbé kíní ìmọ̀ dáadáa. Òun rèé, ẹ̀mí ò gbé, a lè fún mu ní tipátipá, torí gbogbo wa náà la tọrọ pé. I feel very sad with the sort of thing that is happening in various parts of the country, especially in the north. And recently, I learned about this people from Sokoto, Jabir, they came from Mali. They came from Mali. Yes, so there it is. And so a new group coming in to create some problem for us. Yes. So I think, let me say that I'm certainly very honored and delighted that you are able to come and see me. And the introduction that you all made of yourself, etc., touched me very much. Former head of state and a war veteran, YAKUBU GOWON is... ṣe gbọ́, ó ní ohun tó ṣe òun lójú ni wípé ìbàjẹ́ àti wàhálà burúkú tó wà ní òkè ọya, ìyẹn ní north lọ́hùn, láti Kebbi, láti gbogbo ẹ̀, wọ́n ń gbìyànjú àti sọ títí tó fi dé south east, tó fi dé south west, wípé ìbànújẹ́ ńlá gbáà ni, pé kò sí ohun tó ń pè ní unity mọ́, pé kò sí ohun tó ń pè ní love mọ́ bí ìtàtijọ́ ní sínsì tí ò dẹ̀ ti sí. Ó yẹ kí àwọn ìjọba tó wà lásìkò yìí kí wọ́n mọ̀ wípé ohun tó tọ́ láti ṣe. Ẹ dákun, kí ló fi yàtọ̀ sí ohun táwọn yòókù ń sọ, tí àwọn Goodluck Jonathan sọ, tí àwọn Ọbásanjọ́ ti sọ rí, kó tó di pé àwọn tún bẹ̀rẹ̀ kátikàtí tí wọ́n ń sọ? Kí ló fi yàtọ̀ sí nǹkan tí bàbá Fowólé Ṣóyínká sọ? Kí ló fi yàtọ̀ sí ariwo olóyè Sunday Adéyẹmọ? Kí ló fi yàtọ̀ sí ariwo bàbá Professor Banji Akíntóyè? Wípé kíní yìí ò wọ̀ mọ́, gbígbàgbé yìí ò wọ̀ mọ́ o, ẹ jẹ́ kó kọjá lọ sẹ́ni kejì, bá ó bá lọ o kó má lọ o, kó má lọ o kó má lọ, ìgbàgbé yìí ò wọ̀ mọ́ o, ẹ má lọ. Ìbágbé yín ọ̀wọ̀ mọ́ ẹ̀já lọ. Nígbà tí òun ti wọ̀ mọ́, kí à ń tún fẹ́ máa dúró fún? Ọmọ Yorùbá, àwa ni ká dira wa lóṣùṣù ọwọ̀, àwa ni ká dúró gírí, àwa kẹ́nìkan yé lẹ́mọ́, kẹ́nìkan máa láfè. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pọ́wọ́ yín ò lè tó kinní yìí, tẹ́ ẹ ń gba wájú gbẹ̀yìn, tẹ́ ẹ ń ṣe pé lórí owó tẹ́ ẹ ti rí, ẹnìkan ò béèrè owó tẹ́ ẹ ti gbà ṣáájú. Ẹ máa padà bọ̀, ẹ padà sílé. Ọjọ́ àkọ́kọ́ wọ́n ní ẹ fògún búra, kò sẹ́yìn lè fògún búra nú yín torí pé ẹ mọ̀ pé ẹ dalẹ̀. Ẹni kan máa gbé Bíbélì wá, ẹ sì dalẹ̀. Àwọn bàbá Bánjí Akíntóyè tán dúró, ẹ padà ẹ wá bá bàbá yìí, ẹ jẹ́ kí bàbá yìí fún yín lọ́gbọ́n, ẹ jẹ́ àjọ ṣe, agbára yín ọ̀ka irọ́ lẹ̀ ń pa.
kàrẹ̀kẹ̀rẹ̀ bí àwàdà bí eré Ìgbò tí ń fẹsẹ̀ rinlẹ̀ Biafra ti fẹsẹ̀ múlẹ̀. Níbo nìran Yorùbá wà? Níbo làdé dúró? Ẹ ṣé wa, á tún pàdé. Ẹ bá mi pín ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi, tó bá jẹ́ gbà àkọ́kọ́ ẹ subscribe sí channel mi, ẹ bá wa like, ẹ comment. Ẹ ṣé o, ó dàbọ̀.